jagunjagun ní ìpínlẹ̀ Ògùn tẹ́ ẹ ti lọ sí school àti ẹ̀yin tí ẹ ṣe tán láti jà fún ilẹ̀ bàbá wa. Ṣùgbọ́n ìpínlẹ̀ Ògùn ni o. Kì í ṣe pé ńgbà tó bá wọlé tá a rí ẹ mọ̀ wá transfer sáwọn ọ̀rẹ́ yín tí ò sí nípínlẹ̀ Ògùn o. Eléyìí là ń sọ fún wa láti ìpìlẹ̀. Kò lè rọrùn kẹ́nìkan jókòó síbì kan kó mo wá sọ fún yín pé òun ló ń lọ ọmọ ogun Ògùn, òun ló ń lọ ọmọ ogun Èkó. Ẹ jẹ́ ká jí. Are we dense? We are not. Dìndìnrín rárá. Dìndìnrín kò rọrùn kẹ́nìkan dúró as a chairman local government Ọ̀jọ́ kó tún wá sọ pé òun lòún ní gbogbo àwọn workers chairman local government Àgbàdo. Kò lè work. Ẹnìkan ṣoṣo tó lè sọ pé òun lòún ní gbogbo